n ṣe rere adarí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin. ilé tó ń dùn jẹ́rí Tiwa di kíkan gbà gbogbo gbà lónìí lọ́la wọn ò rántí ọ̀la kan tó pinlẹ̀ fọ̀nẹ̀ burú pinlẹ̀ ọ̀rọ̀ ṣó ti gbọ́ mi ọjọ́ kan ò máa wá kẹsàn bá dẹ̀ wádé yóò máa ro wẹ́líwẹ́lí mo ti wáyé yìí kì í ṣe rere àti ràn mí bàbá tòde jẹ́ ọjọ́ ọ̀la mi tó dùn bí oyin kì í ṣe rere. ọ̀rẹ́ mi ó ga ọ pẹ̀lú gbogbo fàájì tí Jídé gbé wá ṣe lánàá yẹn ó má dìnnà kí ló dé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ẹ sórí ẹṣin tó tún take pictures wa tó ń ṣe gbogbo ẹ tó ṣe bébí orí pípa tá ẹ̀ ń sọ̀rọ̀ gan pàápàá mo ní láti excuse yín ni kó má bàa rò pé ọ̀rẹ́ ẹ̀ tó mú dání gbé borun ni ó yá gist mi kí lẹ́jọ́ ń sọ. kí ló tún fẹ́ bá mi sọ jọ̀rọ̀ fẹ́ lọ ó kàn sọ fún mi pé òun love mi náà ni bò mo ń try láti take time mi ó mọ̀ pé ọ̀rọ̀ ọkùnrin ò ṣe é pọ́n tó bẹ́ẹ̀ yẹn àwọn ọkùnrin yẹn irọ́ wọn ti pọ̀ jù. ọ̀rẹ́ mi jọ kí ló ṣọ̀rọ̀ ọkùnrin ṣebí Jídé ni mo rí lánàá yẹn is written all over him pé ó love ẹ gidi kan ni kí ló tún wá ń rò bẹ́ẹ̀ kò jẹ́ kí n sọ kankan fún ẹ ilẹ̀ obìnrin òun pẹ́ ṣu o tó bá dẹ̀ love bọ̀bọ̀ yìí try kó tiẹ̀ kò sí nǹkan tó tún nípa o tún rò ń bẹ̀ má yẹ kó bọ́ ọmọ ẹ lọ́wọ́ try guy yìí kò rò bóyá òkè o tó bá yẹ kó lè jẹ́ perfect gentleman and it's written all over him ó fà ìwọ náà cute ẹjọ́ fẹ́ra yàn wò ọmọ yìí máa beautiful gidi gan tó bá yẹ pé ọkùnrin dẹ̀ ló máa handsome try kó fẹ́. ṣé ọ̀rọ̀ ọkùnrin ni wá wọn báyìí. lọ́dẹ tí mi. baby really máa bọ̀ lókè kí máa bọ̀ nsàlẹ̀ okay I'm coming. èyí ló ń wá nsàlẹ̀. ṣó tán. ìwọ ló mọ̀ ọ̀rọ̀ ọkùnrin gbé sórí. ìwọ ni mo yìí sọ fún ẹ yìí pé ìwọ ló mọ̀. bọ̀bọ̀ yìí ó lọ́ọ̀fẹ́ Damola ṣìrí lánàá tó ìwájà ó tún ti wá wọ ilé mi ó yá kókó tẹ nídìí ó yá. What do you mean? It's my baby, not our baby. Ó yẹ má bínú. Hi, darling. I have a surprise for you. Really? Yeah. Surprise. Kí ni nǹkan tó strange ṣe nínú compound yìí? Ó dà pé àwọn akọ́lá lélẹ̀. Orí ẹ ti yí. Àwẹ̀ rọra o tó bá ire. Àwẹ̀ o rọra o tó bá ire. Àgbọn bí ayé mu orí rọra o tó bá ire. Òye gbọ́dọ̀ lọ́mlọ́m rọra o tó bá ire. Ìgbà ọ̀la ní ká rọra o tó bá ire. Ìgbà ọ̀la ṣe pàtàkì tó bá ire. Bàbá ìṣòwò gbogbo ká máa rántí ọ̀la. Bàbá mi pèsè kó ká máa rántí ẹ̀san. Torí ọmọ àmúdọ́là onígbàgbé yìí ọgbọ́n o ìgbà ọ̀la o. Àwẹ̀ o rọra mọ̀ ṣe. Àwẹ̀ o rọra o tó bá ire. Àwẹ̀ o rọra o tó bá ire. Àgbọ̀n bí ayé mu orí rọra o tó bá ire. Òye gbọ́dọ̀ lọ rọra o tó bá ire. Àṣàgbà ayé yìí àwòrán tó bá ire. Ìgbéyàwó di àwàwòrán. Ìgbéyàwó
ìyàwó di àwa wòran ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀wọ́ ẹ̀yìn ọ̀la ń kọ́ ní kámọ́rò ẹ̀yìn ọ̀la ṣe pàtàkì ẹ̀yìn ọ̀la ó ṣe kókó. mi ò fẹ́ pín Jídé pẹ̀lú obìnrin kankan mo fẹ́ kó jẹ́ wípé èmi ni màá máa wú Jídé ní gbogbo ìgbà mo fẹ́ kẹ́ bá mi ṣe èkúrò lálábàápẹ́ wa nítorí pé ọkùnrin bíi Jídé ṣọ̀wọ́n. ǹdọ́ fẹ́ nù. bẹ́ẹ̀ ni bàbá. èyí ló kéré jù níwájú ìmọ̀ oògùn tó lódùmarè fi mọ̀ mí sórí lẹ́kùnlé mi ń bẹ̀rùn egbò kan bẹ tá à ń pè ní tèmi ẹ̀dọ̀rùn tí n bá lè mú pọ̀mọ̀wé àlùpà ìdá lásán tí mo ṣòwò àti ọkọ rẹ̀ pọ̀ olóògùn tí ó yá yín ní ayé yóò sì mọ́. nǹkan tí mo fẹ́ gangan nìyẹn. àmọ́ kọ̀ọ̀kan béèrè lọ́wọ́ orí rẹ náà ibi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti máa ń sì rìn gangan nù sórí ìmọ̀ sáyẹ́ǹsì òde òní ìmọ̀ èbó sáyẹ́ǹsì sáyẹ́ǹsì ó jẹ́ ká mọ̀ pé téèyàn méjì ọba fẹ́ra wọn ọkùnrin àtobìnrin ó dáa kí wọ́n yẹra wọn wò àwọn èèyàn méjì ọkùnrin àtobìnrin tẹ́jẹ̀ wọn ò bá bára wọn mu tí ẹ bá fẹ́ra wọn ọmọ aláìsàn ni wọn ó bì. as àti as lẹ́ ń sọ yìí. èdè ẹ̀sìn ń dẹ́ ń pè nù níbi àwàwá lóògùn dé lónìí irú ẹ̀ pọ̀lọpọ̀ irú ẹ̀ láti rí tí wọ́n bá gbérú aláìsàn bẹ́ẹ̀ wá arọ ni kò lè wòsàn ọ̀rọ̀ bàjẹ́ nù bó ti wá ń bẹnu mọ́ sáyẹ́ǹsì nǹkan iná ní bẹ́ẹ̀ ń bí ṣìrìṣúà táwa ń ṣe ṣìrìṣúà iṣẹ́ tíá táwa ń ṣe ó ń bẹnu bẹ́ẹ̀ náà wípé nǹkan ọkùnrin àtobìnrin tí wọ́n bá fẹ́ra wọn ó yẹ kí wọ́n wòra wọn wò kí wọ́n ṣe àyẹ̀wò sórí iná àti ẹ̀tù wọn bára wọn mu tí iná bá wọnú ẹ̀tù yóò jó dànù ní iná àti omi náà ńkọ́ àwọn náà bára wọn mu nítorí tí omi bá débi iná ńkọ́ iná ó kú dànù ní sọ̀rọ̀ bá rí àtẹ́gùn àti iná èèyàn ò dáa àtẹ́gùn ọmọ ẹ̀ràn náà lọ́wọ́ yọmọ ń jò díẹ̀díẹ̀ o débi tẹ́ ẹ bá fẹ́ kó jòdè atẹ́gùn àtomi náà nǹkan wọ́n dá a fúnra wọn nítorí atẹ́gùn ọmọ tọ́ omi sọ́nà báyìí tí ọmọ tọ̀ ní kọ́rọ̀ mi ò lè yọ mo fẹ́ sọ̀rọ̀ àwọn olólùfẹ́ méjì fún ọ tí wọ́n rò pé o àwọn fẹ́ràn ara wọn lálẹ́ ọjọ́ ìgbéyàwó wọn báyìí ni ẹ ti ń rí wàhálà. ojú náà mo mú nǹkan rẹ̀ lọ́bọ̀. ìṣúdì nǹkan tó ń wó ìtẹ̀lé yẹn wọ́n sì máa. kò bẹ́ẹ̀ mo wo ọ̀rọ̀ lọ ló ṣe léyìn náà ṣe ọ̀nà máṣá ṣàlẹ́yà. ìṣúdì mo mọ̀ pé stress wedding couple of it àmọ́ stress. owó tuntun náà and everything. Stop that nonsense! Stop it! Stop! Ló ṣe náà. Ṣé orúkọ transplant àwọn transplant setting? Ṣé àwọn fámìlì ẹ ló bò tẹ fún mi? Ìdí lomi lálẹ́ ọjọ́ wedding wa. Àbólé ìnọ́mà ó pa TV tó ń bá parí program mi kò tó tán tí ẹ bá ẹ lálẹ́. Wo má ṣe bẹ́ẹ̀ yẹn màmá tútù pa o. Bomb shot bí kò má láì pé táwọn yẹn nìkan ni máa wọ̀ náà àwọn sódà máa lè ṣe sexy fún ẹ. Ó fi àǹkárá wọn bomb shot. You're just so rash. You're so dirty. Ó fi àǹkárá wọn bomb shot. Babaláwo ni ẹni
Oníṣègùn. Aláwọ̀ṣe. Olórí tó rárá. Tètè fẹ́. Ṣọ́kọ́. Ẹni kò sexiness ni. Shut up! Listen. Shori, my funny count of 3. Tó bá ṣe jókòó sí orí bẹ́ẹ̀dì. Pẹ̀lú àǹkárá orí bùtò kó wọ̀ yìí. Tó máa rí bẹ́ẹ̀dì yẹn. 1. Can you imagine? Kí ni kò rà dáadáa yìí? Ó pàtẹ́ ìgbòmí lójú. Àtúntàlá ìlú olóhùn ṣe sexiness ó wọ àǹkárá bomb shot. Ìgbòrò láyé mi rí. She quiet pictures to Twilisha. Wow. I might really take time help. To push it, Kenji. When you say this, I'm faying. Look at them. Talo Ambe. Èmi ọ̀rẹ́. Kenji. Kí ló ṣe Kenji? Kí ló dé tó ń ké náà? Ìmọ̀ nǹkan tí mo ṣe fọkàn ó ti ń nà mí látàárọ̀. Kí ló ṣe? Ìmọ̀ nǹkan tí mo ṣe fún. Lóun má jẹ́ ká rí ṣùkẹ́. Ó ṣọ́ pé o ṣe nǹkan kan fún. Sista ńkọ́? Sista ti lọ, mo ti pọ̀ wọn látàárọ̀ náà kò lọ, mo ṣe wá báyìí. Kí ló fẹ́ ṣe báyìí o? Àbí? Sọ́jọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé? Kí ló ṣe wà pẹ̀lú Kejì? Sọ́jọ́ mo máa gbèṣù láyé náà mà ní jẹ́ ká rẹ́ṣù. Sọ́jọ́ I'm talking to you. Shouldn't I beg in the name of God? Kò ṣe ra ní ọjọ́ ìní náà kí rẹ̀ lè máa ṣẹlẹ̀. Sọ́jọ́ wọn ni mo ń bá wí náà ó dé ńlá television. Okay, mo wá bẹ̀ ni nítorí Ọlọ́run tó dá ẹ. Gbogbo tí Kejì bá ṣe fún ẹ. Please, jọ̀ọ́ forgive her. I beg in the name of God, ó dẹ̀ dáríjì nítorí Ọlọ́run. Jọ̀ọ́ jẹ́ kó tán náà. Sọ́jọ́ wọn ni mo ń bá wí. Mo bẹ̀ ni, jọ̀ọ́. What's that? I recognize those pictures. You agree with my insurance lawyer. Maybe. What is this? Obi, mi ò fẹ́ kún. Ìrógún ẹkún rẹ̀. Ọjọ́ ayọ̀ mi lè ní omi ò fẹ́ kún. Ìfẹ́ mi. Kí ni mo ṣe gangan? Kí lè ṣe mí? Okay, tí mo fi gé ẹ jẹ. Àbí mo hàn yín mọ́ ẹ. Ẹ fa àwọn ọlọ́nà àpàlàkùndé náà. Lay bed tó sùn náà. Ṣé wọ́n tó mọ̀ ṣe kò tún lè dá bẹ́ẹ̀dì lé? Ẹ fún ni àbẹ́ẹ̀dì. I mean, what came over him? Kí ló ṣe fún? Mo dé wá bí mi ò gbọ́ anything. Sister mi, mo try number yín kò lọ ní. Torí mo ṣe pé Rọ́lá. Èmi ò mọ nǹkan tẹ́ máa ṣe sí o. Ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ máa ṣe sí ni kẹ́ ṣe sí mi ò lè afford láti lose ọkọ mi o. Àbúrò, lose ọkọ ẹ̀. O lè lose ọkọ ẹ̀.
ìyẹn ló máa jẹ́ last thing tó máa ṣẹlẹ̀ tèmi bá ṣe wà láyé wo ṣó fẹ́ gbọ́ bó ṣe wà yẹn ibẹ̀ ló máa darúgbó sí àti tí ò jẹ́ bó ló ṣàlọ́wọ́ kò sí bá ńlá ẹni tó máa bọ̀ kò lè fi ẹ́ lẹ̀ trust me ṣorí níwọ̀n gbà sí èmi tí mo bá ṣe wà láyé. Sister mi sure. I am very, very sure. 110 sure. Trust me. DJ Jare. Àwẹ̀ o, rọra o, tó gba ire. Àwẹ̀ o, rọra o, tó gba ire. Àgbọ̀n bí ayé mu orí. Rọra o, tó gba ire. Olè gbọ́jọ́ lọ́mùlọ́mù. Rọra o, tó gba ire. Ìgbà ọ̀la ní ká rọra o, tó gba ire. Ìgbà ọ̀la ṣe pàtàkì. Tó gba ire. Bàbá ìṣòwò gbogbo ká máa rántí ọ̀la. Bàbá mi gbèsè kó ká máa rántí ẹ̀san. Torí ọmọ àmúdọ́là onígbẹ̀gbẹ̀ yìí kọ́gbọ́n o ìgbà ọ̀la o. Àwẹ̀ o rọra mọ́ àwẹ̀ o. Hello, hi, yeah. Sunday look on me. Wow, it's nice to meet you. And Your name? I'm so sorry. What's that? What's that? Ìgbéyàwó di àwòrán. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀wọ́. Akíndé tó ń tẹ̀lé mi náà. mo kàn fẹ́ meet ẹni that's all. Oh, ṣo fẹ́ wọnú mọ́tò pẹ̀lú mi ni? Because me understand. Excuse me. Sir. Àwẹ̀ o, rọra o, tó gba ire. Àwẹ̀ o, rọra o, tó gba ire. Àgbọ̀n bí ayé mi ò rí. Rọra o, tó gba ire. Ọ̀mọ̀ràn bí ipa òsì. Rọra o, tó gba ire. O lè gbọ́jọ́ lọ́mùlọ́mù. Rọra o, tó gba ire. Ẹ̀yin ọ̀la mi yá dá. Mo réyọ̀ sí ọ níbẹ̀rẹ̀ pàkọ́kọ́ gbọ́. Ohun Ọlọ́run fún nìyàn ló ń bá ní kalẹ̀. Kò sí bó ṣe lè sáré tó. Ènìyàn ń sáré. Wọ́n dẹ̀ ń láyé. Ènìyàn ń sáré. Hey! Àlejò ńlá mo gbà yó. Ọ̀rẹ́ nǹkan. Èmi nìkan mo wá. Okay, come in. Sit down. Ìwọ nìkan ló wá. Do you have a problem with that? No. Kò sí big deal. Make us feel pé according to Conte, I agree. Like you may come in with your friend. You know? But èmi nìkan mo wá. Do you have a problem with that? No. You're welcome. I'm sure you nira for to get you. No, mo lo Google Maps. So. I guess as much. So, can you offer a kilo fair, kilo fair? Anything. In fact, everything. Everything. Cool. Baby. Actually, boko to bang talo ande. Yes. Money here for you. You know, but it's only our see a left for somewhere for see Jabuya or you know so I'm chicken bear ramalas na chicken bear pando. Amala ma dak bele for you. Oh ma binu. Ṣé ìwọ náà ló ṣe gbogbo oúnjẹ. I mean, ṣó máa ń dáná bẹ́ẹ̀ yẹn. Actually mo máa ń dáná but you know mo lè ro àmàlà, mo lè ṣe noodles, mo lè ro pando, àwọn yẹn expert. When it comes to me for you egusi mo yẹn máa require extra mo ní ọ̀rẹ́ obìnrin kan tó máa wá once in a while come back and say just a friend, you know. Just a friend. Èyí tí ọ̀rẹ́ obìnrin ṣe ọjọ́ tó bá wá pípa òun máa jẹ yẹn fúnra ẹ̀. Jẹ́ kí mi wá wọ kitchen kí n lọ sí ẹ̀fọ́ rírò tí èmi àti ẹ máa jẹ because èmi like ẹ̀fọ́ rírò. Rọ́lá láàrin mi àti ẹ̀wọ̀n náà mọ̀ pé
ìwọ gangan ni mo nífẹ̀ẹ́. The very first time tí mo máa pàdé ẹ̀ méjèèjì, ìwọ gangan ni mo fẹ́ fìfẹ́ hàn sí. Káàtì ìgbà pé àwọn fáàrí tó ti fi mí ṣe in the past ló fà tí wọ́n rọ ṣe bó ṣe rí. Ọ̀kẹ́lẹ́ kan wà tí ó tiẹ̀ ti yé mi tí ó náà. Bó ṣe di pé mi àtọ̀rẹ́ ẹ̀ bára wa débi pé àlọ́ ń kọ ẹnu ìfẹ́ síra wa, àlọ́ ń bá débi pé àlọ́ ń gbé ara lọ sórí ọ̀tá. But I am double sure pé nǹkan tó pamọ́ wájú ẹ̀yàn wọ́n sọ lọ. I don't understand. But ọ̀pọ̀lọpọ̀ tí mo mọ̀ nípa láti jọ tó wá sọ́fíìsì bẹ́ẹ̀ ni kò ti change. But Rola, I love you. Ìwọ nífẹ̀ẹ́ títí. You. Same. Tí mi ò bá nífẹ̀ẹ́ ní nǹkan tó ṣe láàrin mi àti ẹlẹ́jọ́ ìgbéyàwó mi kò ní ṣẹlẹ̀. Ìfẹ́ tí mo ní sẹ́nu jẹ́ kí n lè resist ẹlẹ́jọ́ ìgbéyàwó mi. Sọ́jà, mo fẹ́ kó mọ̀ pé gbogbo àlàyé tó ṣe pátápátá òun ló yẹ mi. Ibi tí ò sọ̀rọ̀ ní mo jùbẹ̀ lọ. I just want you to understand that pé o ti late jù. Kò dẹ̀ sí nǹkan tí ò ń tọ́jú ẹ̀ ká lọ ṣe sí. Ọmọ you guys ẹ ti sọ láàrin everybody láàrin àgbájọ ní àárín gbogbo family that you guys will live for better for worse. Then what are we now talking about? I know, but you will not only understand. Sister, why can't come to Shelena? I want you to forget about it. Let that be a bygone. Okay, fine. But still, I want you. Mo ti wáyé yìí kí n ṣe rere àtàrí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin mo ti wáyé yìí kí n ṣe rere àtàrí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin ènìyàn gbá. I'm really happy. I'm so free. Iṣẹ́ yìí náà àmọ́ dójú àmì. So definitely tá bá sọ fún mi pé okay o, a máa deliver nígbà báyìí, a máa deliver ní. Àwọn tẹ́lẹ̀ ń fẹ́ wọlé ní December, wọ́n wọlé. Sherry, out of the 50 units, mo lè sọ fún mi pé a ti complete 45. 2 days ago, mo lọ sí other 2 units mo kàn wá lẹ́yìn, mo dẹ̀ rí pé iṣẹ́ ti. That's I'm really impressed. And the remaining 5, like by next weekend, I'm hand over. Wow, Sherry, gbogbo tá à ń ṣe náà, owó là ń ná. Ní ìgbìlọ̀ ọ̀tàn yìí, owó tẹ fún wa front àti nọ́tàn. Yes, mo jẹ́ iná ọmọ. Ẹ jọ̀ọ́, out of the remaining 40%, tẹ bá lè fún wa ní bí a bí 30%. Ní ká fi rán gbogbo àwọn nǹkan yẹn ká fi ṣe finishing touches and all that. Tẹ bá wọlé pé kí èèyàn tó kó gbogbo àwọn workers ọ̀ṣẹ́ báyìí, kí èèyàn tó pọ̀ sí bí ọ̀nà bíi 40, kó ṣe nǹkan tó rọrùn. On a note, ṣé ọmọ onílẹ̀ yẹn wàá disturb yìí this time around? Ọmọ onílẹ̀. Iskilu, last week táwọn àdì ọmọ onílẹ̀ wá bí ìdá fún ọ. Kódà ilé ìgan sọ pé wọ́n ṣe pé bóyá àwọn náà mọ̀ báwọn èèyàn ṣe máa ṣe pé ọmọ onílẹ̀ máa disturb. No, a ní láti pè yín tí wá ní pé ẹ fẹ́ ká ṣe kọ́ báyìí fún yín ká dẹ̀ ṣe. Máa ń settle wọn from time to time gbókè ẹ má wá disturb mi ẹ gbà. Next week bí wọ́n fẹ́ àdùnwà sí wọn tún wá wọ́n fà gbà wọn kọ́ mẹ́. But ìyẹn kọ́ ni kókó tó wá ní pé ká build orúkọ company wa ìránṣẹ́ tàbí pẹ̀lú company yín kí gbogbo máa lọ bó ṣe ń lọ yẹn. Ṣe báwa gan ṣe wà wá gan alápá mọ́kàn ni ó péjé ìtawà ń ṣe ni àwa kan dára wa láàmú bí 1 million lẹ́ẹ̀kan náà. In fact mo ní àwọn sáàpù àti fún mi àgbé yà ká ní gbogbo ìpò ìkíní kan fún gómìnà lọ́jọ́ ọmọ nílẹ̀. Kí ló dé lè tó yẹn? Ẹ̀sọ̀ yẹn jáde fún yẹn wọlé sí. Kò sí problem. Ẹjọ́ bá wa fọ́ ọ̀dẹ̀. Ilé ìtura ti dé ọ́fíìsì sí. Okay. Mi ká ní kí secretary mi lè kọ́ kìíní fún yín. Kò sí problem. Hello, rẹ̀. Hello, Kejì.
Mo wà níta lé ẹ. Bá mi ṣí gate. Oh, okay. Park síta mo ń bọ̀. Kí n park síta. Why? Kò sí problem, park mo ń bọ̀. Okay, it's fine. Okay, ma park síta. Mo ń bọ̀ àárín mi sìn. Kò sí problem kankan. Wo kò sí problem. Kò dẹ̀ ní sí problem lágbára Ọlọ́run àti Ọláwọ̀ tó jókòó yìí náà. Ṣòtìrì, wọ́n ní díẹ̀ ní Tàlàbà nínú ìbejì, and díẹ̀ ní ti tèmi níbẹ̀. Ṣòtìrì, Ọlọ́run nìkan ló lè ṣe o, kò kìí ṣe èèyàn kankan. Ọ̀rẹ́, Ọlọ́run nìkan kọ́ o. Ìwọ gangan ni kókó inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọjọ́ tí mo meet Sanjo, èmi àti Ẹlájọ wà ń bẹ̀. And it was written all over him pé wọ́n ló really like. Ìwọ dẹ̀ rí lò ráyè ọkùnrin kọ̀ọ̀kan ẹ̀. Èmi dẹ̀ rò pé kémi àti ẹ má pàdánù Sanjo. Mo ṣe gbogbo nǹkan tí mo ṣe. Gbogbo nǹkan tí mo dẹ̀ ṣe látijọ́ ẹ̀ kò sí ètò ṣókòkò sí ẹ̀ ń bẹ̀. Àbí? Kejì, mi ò understand ẹ̀ mọ́ at all. Please, kí ló ń ṣẹlẹ̀ gangan? Ráyọ̀. Èmi ò bá ní pé bóyá ká end the friendship wa yìí. What? Yes. Kó má wà mí wá mọ́, kó má tiẹ̀ pè mí lọ tó bá possible because every time tí Sanjo bá rí ẹ, I don't know, something keeps coming all over him every time. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó jẹ́ sí mi tó dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́. Ìwọ náà rò pé mo ti ṣe help fún ẹ sẹ́yìn. Ìwọ náà rò láì nínú ìfẹ́ tí mo fi ń bá ẹ lò. If you truly love me, please do this for me, please. Ìgbéyàwó di àwàwòrán. Ìgbéyàwó di àwàwòrán. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀wọ́. Eniola ń gbọ́ ní kámọ́rò. Eniola ṣe pàtàkì. Eniola ó ṣe kókó. Àwẹ̀ òun. Bilu, how are you? Okay, how are you? I'm fine. Baby, níbo ló máa gbé mi lọ lálẹ́? Ibo ni wọ́n fẹ́ kí n gbé ẹ lọ? Anywhere inú Lẹ́kí wà òkè. Okay. Anywhere is not why, but no. Ibi tó bá ti gbé mi lọ. Okay, no problem. My brother, Samala joint. Wo mi ò jẹ́ máa lajà rí. Oh, Joka. Come on, Joka. Okay, Jen, I don't know. Oh yeah, I got it. There's this new joint. It's right there. Yes. You like it? Mama Jen, change. Yeah, I know. Ṣé wo ni gbé mi lẹ́nu wẹ̀ ni? Anyways, why gbé mi lọ sí crowd 9? Yeah, opportunity. Ọ̀rọ̀ kà mọ́ ké. Sherry, mi ò wá no. Mi ò wá okay pẹ̀lú ṣe nowadays. Look at wait. Okay, ìwọ náà wò fún rẹ̀. Wo ṣe fall like tea rárá. Oh yeah, come, just come. Sherry, eléyìí. Come now. Àì máa ṣábí already. Kí ló ń sọ fún? Just come and see for yourself. Oya ma bọ̀. Say, ẹ wò. Wọlé. Okay, this one is fair. Okay. Come. Just come. This thing is very glaring. Just come. Mabo. Okay, this one is fair enough. Sori nǹkan tí ẹni tó nílé tó sọ ni pé
òun ò lè kó àwọn family wọn síbí báyìí and something has to be done about this one. Exactly nǹkan tí mo sọ nìyẹn ẹ sà ṣẹ́rí nǹkan tí mo ń tọ́ láti explain fún yín tẹ́ ẹ fẹ́ get me pé now that particular place tẹ́ ẹ kàn lẹ́kùn ẹ̀ tẹ́ ló ń fọ́ yẹn àmọ́mọ́ ṣe bẹ́ẹ̀ ni because àìmá ṣábẹ̀ yẹn a máa trunk ẹ̀ lọ sókè ni now we can have the cable port. Just look at yourself wọ́n fi ti gbọ́ kan tó sọ òun sọ̀rọ̀ trunk table kí ni mo ṣe mi understand yẹn ni the owner said he is not okay with this ó dẹ̀ lóun ò lè kó ẹbí òun wọ́bẹ̀ so you have to look for solution please for God's sake please. ṣe nǹkan tí mò ń try to explain nìyẹn okay fine tẹ́ bá yẹ pé èrè fẹ́ gbọ́ nǹkan tèmi sọ sir lára àwọn owó tí a ní lọ́wọ́ yín tó jẹ́ bí balance wa ẹ̀yin fún wa ní upfront bí 20% mẹ́ ṣe yín so we can actually àwọ̀ side ibi kan bẹ́ẹ̀ àmúbáṣe. You are funny owó yín tó kù kọ́ go and look for solution and you have to demolish it and build it again. Mo sọ fún ẹ pé èèyàn ní òun lè káwọn ẹbí òun síbẹ̀ o sọ pé o fẹ́ restructure you have to demolish it. mi gbọ́. You have to demolish it. a máa wo. bẹ́ẹ̀ni you have to demolish it that is what I mean I can't afford to lose the place you have to demolish it. a máa wo. ẹ máa wo lulẹ̀ pátápátá and that is the solution please. a máa wo. This is 70% done. Whoa. Ẹ wo ó dà pé lẹ́nu jẹ́ mẹ́ta gbogbo iṣẹ́ tà ń ṣe fún máa yìí ó complain ti pọ̀ jù ìgbà tán wá láti máa wá dúró ilé ìsìn báwo la ṣe fẹ́ ṣe. ẹ ṣe fẹ́ ṣe ta ló fà kò ṣẹ́yìn ni yes gbogbo iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ń ṣe pẹ̀lú òròjù tó bá yẹ kẹ́ ẹ lu blọọkù 10 síbì kan ẹ̀ ń manage 8 blocks ẹ̀ jí méjì mẹ́ tó yẹ kẹ́ ẹ lu cement mẹ́wàá fún ẹ̀ jí mẹ́fà mẹ́ ẹ̀ lu mẹ́rin. iṣẹ́ rẹ̀ ọ̀gá ojú mi ìwọ àtàwọn yòókù ẹ̀ tí gbèsè bá wọlé tọ̀ mí gbogbo yín pátápátá lè máa ṣẹ̀wọ̀n ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ gbogbo pátápátá lè máa ṣẹ̀wọ̀n ẹ̀ ẹ̀wọ̀n yóò lè burúkú yìí. ẹ má fẹ́ ọ ẹ má jẹ́ ká fọ́rọ̀ ẹ̀wọ̀n sí o mo dẹ̀ sọ fáwọn ọmọ ìgbà tó báwo ni o ṣe ní rí bẹ́ẹ̀ èmi náà ti mọ̀ pé gbogbo nǹkan ṣe sí bíbá yìí pátápátá wọ́n máa padà yẹ ni ilẹ̀ rà ní bíbá yìí ilẹ̀ rà ní máa yẹ déńjọ́ yẹn fẹsẹ̀ kílẹ̀ wọ̀ mo mọ̀ pé nǹkan kan máa tẹ̀yìn ẹ̀ jáde gbogbo àwọn náà máa fi ra mọ́tò ńláńlá wá kọ́lé ńláńlá wọ́n pariwo. wọ́n láwọn fi ń gbà sí àwọn fi ń gbà àwọn kọ̀ǹtráktọ̀ sáwà kọ̀ǹtráktọ̀ làwà ni gbogbo bó bá ṣe máa jẹ́ kí gbèsè wọlé tó bá tẹ̀ ti wọlé ká lé gbogbo wa dànù. ẹ̀wọ̀n ló máa kú sí. ẹ̀wọ̀n ló máa kú sí. ẹ̀wọ̀n. wọ́n dó síbẹ̀. ọ̀gá ẹ má máa ṣẹ́yìn jù bẹ́ẹ̀ ẹ yí wọ́n jáde o. mo ti wáyé yìí kì í ṣe rere àtàrí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin mo ti wáyé yìí kì í ṣe rere àtàrí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin ènìyàn ń gbáyé yìí wọn ò kún fúnra wọ́n ṣàǹgbé lọ bẹ́ẹ̀ wọn ò kú lóye wọ́n á máa hùwà bí ẹni tó ní kú lọ́la ọjọ́ ọ̀la ni ó ṣe pàtàkì ọjọ́ ọ̀la mi kò máa kàn ọjọ́ ọ̀la mi kí n lóore mo ti wáyé yìí kí n ṣe rere àtàrí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin. ibi ló sún wa ibi ló wá jókòó sí tó ń ronú ó fi mí sílẹ̀ lókè yẹn látàárọ̀ kó tó sọ̀kalẹ̀ wá náà ó ń ronú mi èmi ṣẹ́gun jẹ́ méèyàn lò ṣebí contract lọ́jà ìpínlẹ̀ fún tó bá wá jẹ́ pé ẹ̀mí ẹ̀ ló lọ sí ń kọ́ ṣùgbọ́n èèyàn tó ti gba contract tó yẹ pé láfà tó ń gba wọn sí execute ẹ̀gbọ́n kan tó kú. Okay, at
látẹ̀kọ́ tó ti ń ronú sí kí ni ìrònú yìí ti change ìrònú ò lè dá nǹkan kan ó máa tún wọ́ sí situation ni tó bá sì kí n kọ owó ta láàní kò sí náà la máa tún fi ìlọ́lọ́kọ́ fún dókítà èmi dẹ̀ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kan ṣoṣo tí mò ń sìn tí mò ń gbàdúrà sí láàárọ̀ ọ̀sán àtàlẹ́ wípé oyún inú mi yá sórí tí n bá bí ọmọ yìí gbogbo bí táàrọ̀ kan rí sí àti bí táàrọ̀ kan rí sí láti máa róore gbà a máa rí àna Ọlọ́run gbà jọ nítorí Ọlọ́run kan mi gbogbo nǹkan tó dáa láyé yìí wọ́n fi bẹ́ẹ̀ wọ́n ronú mọ́ ṣé kí mi náà máa ronú ni tí má bẹ̀rẹ̀ sí ní ronú ṣínú tí ẹ máa dùn ní. mo ti wá jọ nítorí Ọlọ́run kan mi please. Let's go back upstairs. Sweetie. No, okay. Ilé tó ti dress up, iṣẹ́ tí ń jáde nìyẹn. Mo sáré fẹ́ dọ́dọ̀ Mr. Ajao. Ṣé wàá ní jẹun kó tó lọ ni? Mo wá okay for now. Ǹjẹ́ máa long. Fẹ́ sáyìn MOU kan pẹ̀lú wọn ni. Ṣé kí ní kọ́mọ yẹn tiẹ̀ ṣe tí fún ẹ? Tí kẹ̀. Ìfẹ́ tí ìjà yá máa mọ́rú mú mi. Àjọgẹ́. Àmì páàkì ẹ̀nà mo kó fáìsì sórí study ní lókè. Àmì kó wá. Fẹ́ dàbí pé waist mi fẹ́ máa dùn mí bákan ni. Ẹni sùn wò. Awọ ìdè. Kí ló sọ̀rọ̀ dà? Wait! Mo kí wà fún ìjọ. Mọ́mí! Mo ti wáyé yìí kì í ṣe rere àtàrí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó lè bí oyin. Mo ti wáyé yìí kì í ṣe rere àtàrí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó lè bí oyin. Ènìyàn ń gbáyé yìí wọn ò kún fúnra ọ̀ṣà ń gbé lọ bẹ́ẹ̀ wọn ò kú lóye wọ́n á máa hùwà bí ẹni tí ó ní kú lọ́la ọjọ́ ọ̀la tí ó ṣe pàtàkì ọjọ́ ọ̀la mi kò máa kàn ọjọ́ ọ̀la mi kí n lóore mo ti wáyé yìí kí n ṣe rere àtàrí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin. Ilé tó ń dùn jẹ́rí ti wá di kíkan gbà gbogbo gbà lórí ọ̀la wọn ò rántí ọ̀la kan tó pinlẹ̀ fọlẹ̀ burú pinlẹ̀ ọ̀rọ̀ ṣó ti gbọ́ mi ọjọ́ kan ò máa wá kẹsàn bá dẹ̀ wádé yóò máa ro wẹ́líwẹ́lí mo ti wáyé yìí kì í ṣe rere àti ràn mí lọ́ba tòde jẹ́ ọjọ́ ọ̀la mi tó dùn bí oyin kì í ṣe rere. Ẹlẹ́gbọ̀n ẹ̀ka ẹ̀ra in fact mo ṣe dédé mọ́tò nìkan abáyé lọ́fíìsì náà ni náà ọ̀dà nínú mò ń bọ̀ sí ká sẹ̀nà ẹ̀bùn yẹn wọ́n ṣàfọ̀dọ̀ kí ẹ̀ dẹ̀ kú mi ká mọ̀ pé ó di next thing ààrẹ mọ gbogbo payment and all that. mi gbọ́ ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ ẹ ní sùúrù mo ṣàlàyé fún yín pé ìyàwó mi bímọ ni in fact hospital ni mo kúrò ní alẹ́ àná ni mo ní kí n yọ ọmọ fún yín náà tí n bá dé pé kí n wá yọ ọmọ fún kí n má wà mọ́ ẹ̀gbọ́n ẹ wò ẹ understand mi ṣe rí
mo understand ṣe ó normal ṣe táwọn client ò bá ti fẹ́ sanwó báyẹn náà máa ń ṣe pé iṣẹ́ ní bákan àbí kinní kan mo tún gbà pé fine máa mẹ́ta àwọn kan tó bá ní ká mẹ́rin bẹ́ẹ̀ sá ẹ̀gbọ́n ṣe ẹ mọ̀ pé lórí contract yìí mo ti dá mi síwájú gan ẹ̀yin náà máa wọ̀nyàn tí mo ti sort ẹ̀yin fúnra yóò ní iye tí mo ti settle yín náà ok now tó bá ní bí kò bọ́ sí mọ́sìn ṣé owó tí bí yẹn ṣe máa bàrà fún mi ni àwọn tá a jọ tó ti ń kọ́ sá kí n má dé gbèrò ọ̀rọ̀ ìwé ọ́fíìsì yín ẹ̀gbọ́n kò lè possible o Biodun tí mo kọ́ ọ lọ ó pààyàn mẹ́wàá ẹ̀mọ̀ kan sà ẹ̀mọ̀ kan ẹ̀gbọ́n ẹni sùúrù ẹ jẹ́ kí èmi àti ń ra ẹjọ́ mo bẹ̀ yín ẹ jẹ́ ká block ẹjọ́. Eniola ṣe pàtàkì Eniola ó ṣe kókó àwẹ̀ òun rọra o ló gba ire àwẹ̀ òun rọra o. Ọlọ́run akọ̀kún ṣe ètò ìdàlágbára Ọlọ́run ó ṣùọ́ but àbúrò ṣòfipò yẹ kí Sanjọ́ kó wá èèyàn kan tó bá close mọ́gẹ́ kó bá bẹ ọ̀gẹ́ kó tó wà too late I mean 6 months mà ní ọkọ ẹ̀ ò ti ṣiṣẹ́ yìí. Sista mi ọkọ mi ń gbìyànjú ṣẹ́rí 2 months tó fi fún ọ ní suspension yẹn ló fi ń wá èèyàn kiri kan báwọn bọ́ọ̀gá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n bí mo ṣe ń wo yìí máa yẹn ó ti make up mind ẹ̀ in fact ó ti wá ẹlòmíì sí position ọkọ mi. So fast. Ó ga ọ. But ìwọ gan ojú ẹni tọkọ ẹ ò ṣiṣẹ́ tó ró dẹ́dẹ́ tó kàn dúdú yìí irun orí ẹ̀ gan èmi gan mi ò ṣerú ẹ̀. Sista mi tó máa ń pè yẹn ni ọkọ mi ò jẹ́ kí n mọ̀ rárá. Ó ṣàlè fún mi adùn kẹ́ níbọ̀dì má mọ̀ kó ṣe ti bọ̀. Bó ṣe ń tọ́jú mi gan ẹ̀ ní mọ̀ kó kó sì ṣe lọ́wọ́ ẹ̀. Wow, ìyẹn dẹ̀ dá ọ. That means pé ọkọ ẹ̀ ò kí ń ṣe alájẹtàn kò fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun when the going was good. Ó lájẹṣẹ́kù. Àbí o. I'm impressed. That's good. Ọmọ mi ńkọ́? Ẹ wo mo filẹ̀ pẹ̀lú aṣọ ẹ jẹ́ kí n tètè máa lọ because ìfẹ́ mi náà ní pẹ́ẹ́dẹ̀. Ń bo ló lọ ẹni tí ò lọ síbi iṣẹ́ mọ́ kí ló ń wá kiri. Sista mi àṣà àjẹun bó ṣe máa dáná ló ń wá kiri ẹ jẹ́ máa lọ. Ok tètè máa lọ tó bá ti délé kó pè mí o. Okay. All right dear kó take care. tí n bá ń gbọ́ tó máa ń sọ pé ìgboro rẹ rìn mo ṣe mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ni o for real and like seriously ìgboro rẹ rìn àtọ́. gbogbo ibi tí mo fi gbò mo ti lè rí contract gbà pátápátá ní former company mi ti block tí n bá débi wọ́n ti gbà tí n bá dé tán wọ́n ní kíni kan gbogbo wọn ti wà lójútùú àwọn ọ̀rẹ́ ti fẹ́ máa fura sí mi gbégbé dàbí kò sí kankan lẹ̀ mọ́ mi ì lè fẹ́ kẹ́lẹ́ bọ́dé mọ́ kò sí kankan lẹ̀ mo ti ń nu kankan fọ ìwà àná mo ń rò pé bóyá irú mọ́tò méjì tá a lọ yẹn sẹ́yìn bóyá kàtà ká fowó rẹ̀ ẹyọkan yẹn change tó bá kú lórí ẹ̀ ká fi establish one line of business bóyá oúnjẹ ló fẹ́ máa tà ní o bóyá boutique ní o bóyá supermarket ní o bí tẹ̀ ṣe ètò kàṣà kan wá àkókò táwọn obìnrin ń ṣe ká pọ̀pọ̀ yẹn síbẹ̀ tí wọ́n bá ń ṣiṣẹ́ tó yẹ pé supermarket tí ó ṣe fún ìyàwó ẹ̀ rèé ó tó bí ó ṣe kéde kan tó lè rí ọkọ̀ gírí lẹ́gbẹ̀ẹ́ wọn ní ètò ìrọ́pọ̀ bóyá ọkọ̀ ò dówó lọ́wọ́ mọ́ òye a lè máa fi àwọn line cab àwọn fi gbéra wọ́n wá ní kó mọ bí ó ṣe máa manage business yẹn tí ò ní yọ ọ́ lẹ̀ àti ká tó mọ ọwọ́ sọ bó sí láàrin ìgbà mélòó advance padà bọ̀ láì ṣe yẹn tọkọ ẹ bá lọ bírídà lásán oṣù táwọn àfi tó ṣe o lẹ́yìn ilé àti mọ́tò méjì kò sí nǹkan mọ́. Sweetie èmi mọ̀ pé Ọlọ́run àkókò gbàdúrà wa mo like idea pé o fẹ́ establish mi but ká tún ta mọ́tò. lẹ́ni tábà ta mọ́tò àmàrà mi yes èlé mọ́tò àmàrà mi advance padà bọ̀ for now jẹ́ àtàkà fẹ́rẹ́ yọkan.
èèyàn kan. Hello. Mo ti dọ́dọ̀ yín náà tán. Ẹ̀yin náà lẹ́lẹ́ fẹ́ káàṣì. Owó yẹn kọ́kọ́ làwọn wà áfítà. Wọ́n bí dáadáa rí ìyá ò lè ṣe àwọn ẹ̀rọ máa. Òun ló ń bọ̀ ni. Máa rí mi nísìn. Mo lọ bá yín arrange ẹ ni. Okay. Ẹ má bínú, ẹ má bínú. Jesus. Kò sí. Bẹ́ẹ̀ni. Wo ń kó ìgbà yẹn drive jẹ́ kí mi wájú kò sí pé wà yẹn. Yes sir. Jesus, mo wá kí ẹgbà yẹn. Yes sir. Mo ń wá mo fi rárá. Yes sir. Ènìyàn sáré more than láyé. Ènìyàn sáré more than láyé. Ayé sáré bẹ́ẹ̀ wọn ò lè báyé. Oúnjẹ ti rẹ́dí o, ṣé kí n bá yín sáfù? Wọ́n tá ń tí ẹ̀ jẹun látàárọ̀. Bí ó ti jẹ́ díẹ̀, ẹ fi sínú lálẹ́ yìí. Ló bá mi lójú tó mọ́ mi. Àǹtí ẹ kí n fún yín. Lọ́wọ́ mi lójú tó mọ́ mi nulẹ̀. It's for me. Huh? Báwo wà ní? I have a good news and a bad news for you. The good news is this. Ọlọ́run ní jẹ́ ká rogun ẹjọ́. Kò sẹ́jọ́ mọ́. And tó fẹ́ jọ bí bad news tó wà ń bẹ ni pé àwọn ọlọ́pàá ti fi Madam Dora sílẹ̀. What? Máa wọlé pariwo. Torí ìgbà tèmi náà bá wọn sọ̀rọ̀ tí mo gbọ́n tó wà lẹ̀ mo rí pé there is no substantial evidence láti prove pé olóró àwọn olùwàgbà mọ́tò lọ́wọ́ ẹ̀. No sweetie woman yẹn ni òun gbogbo she's evil because mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kí n fún wọn ní check ṣé kí n ṣe transfer wọn ní no cash làwọn fẹ́. wọ́n tó kọ́ mi fún mi nìyẹn òun ni I'm 100% sure pé òun ni. Well, it's a war against ours. I am going back to that police station. Wá ń bí má lọ bẹ̀. Wá ń bí kò gbọ́ mi o. Má lọ bẹ̀ o. Tó bá lọ bẹ̀ wá lọ́wọ́ ra ẹni o. No. Listen. Èmi mú fún ẹ lówó àbí. Èmi dẹ̀ ní mọ́tò. Mo ti fà lóró lọ́wọ́. Mi ò fẹ́ jọ́. Mi ò dẹ̀ fẹ́ wàhálà. Ṣé yẹ? Tó bá lọ ọbẹ̀ tó lọ pariwo ló máa ń lórí. Tó bá sùn ẹ̀ tó bá ló ń bọ orúkọ jẹ́. Kò lè sùn ẹ̀. Wọ́n kì í farú yẹn lé Ọlọ́run lọ́wọ́. Wọ́n kì í ṣe bẹ́ẹ̀ yẹn. No, that man is evil. I'm arrest. I'm going back there. Ṣé tí aago mọ́wọ́ ni òkè lónìí? You're a married man for crying out loud. Only by this time. Example olùfẹ́ máa lè fáwọn ọmọ ẹ̀. What rubbish? I mean, you're supposed to be responsible. Rubbish. Kenny. Ṣé mi ló máa rí? Èmi ló ń pariwo mọ́. Ó sọ pé mi wà responsible. No, mi ló wà responsible. Mo kàn sọ pé kò yẹ kó wọlé by this time ni. Ìgbéyàwó di àwòrán. Ìgbéyàwó di àwòrán. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀hún lọ́wọ́. Ẹ̀yìn ọ̀la ń kọ́ ní kámọ́rò. Ẹ̀yìn ọ̀la ṣe pàtàkì. Ẹ̀yìn ọ̀la ó ṣe kókó. Mi lọ rọjò fún Ó fẹ́ lọ sọ pé mo lọ àbí. àwọn olókòkò ẹgbẹ́ kí wọ́n náà fi lọ rọjò kọ̀ọ̀kan. Ọmọ mi bá ò sí ọ̀la. Ó lè
Okay. Tó bá bọ́ èrò. Kí ló dé bàbá? Ṣó fẹ́ lù pa ni? Ṣé bó ti pàdé ìfẹ́? Kí ló dé tó ń treat ẹ̀ bẹ́ẹ̀ yẹn? Ọmọbìnrin tí kèyí rí ta ọ pàdé ìfẹ́ rẹ̀ kẹ́. Sórí ọmọbìnrin ọ̀rọ̀ rẹ̀ òun ojú wa lójú rí. Afàgò kẹ́yìn àparò ń ojú wa ò lójú rí. Bàbá ṣé kò wá nínú pa báyìí? Mo ń bọ́rọ̀ bó lò pẹ́ ìwọ rèé mi rè oníbò ni ẹ ti ń ṣe lájú lọ́rùn. Ebi bẹ́ẹ̀ náà mo fẹ́ ṣàlàyé fún ọ yìí. Wòmí tẹ́tí rẹ̀ gbẹlẹ̀ jẹ́ kó gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu. Sọjọ́ nù ẹ̀ báyìí yóò dàbí ẹni pé o ní accident yìí. Oh my God, no, múra ẹni kejì jọ sọ fún mi pé rán ló ń pa, sọ fún mi pé nǹkan mi ló ṣe ẹ́, Sọjọ́ kọ́ ló fọwọ́ kùn ẹ̀ tójú ẹ̀ fi rí báyìí. Mi ṣe nǹkan kan ó Sọjọ́ ó kọ́ òun kó treat mi bí house girl ni. Òun ló nù ẹ̀ tí o ò lè sọ̀rọ̀ dáadáa tí gbogbo ẹnu ẹ̀ wì. Olórí burúkú mà ní bọ̀bọ̀ Sọjọ́ yìí o. Ó ti yé mi. Mo rẹ̀ kẹ́ má sọkún mọ́. A máa padà lọ sọ́dọ̀ bàbá mi. Ẹ wò ó lọ bàbá yẹn mọ́. Bíkẹ́sẹ̀kù tó ṣe fún wa náà ṣiṣẹ́ bàbá yẹn ò lágbára kankan mi lọ. Máa wí olúgbòhùn gbọ́ ọ̀pá kí ọ̀la kí olójú mẹ́rìndínlógún wọn ti gbà á. Gbogbo ohun tó o bá wí ọ ti dàṣẹ. Bọ́ ọ bá ti wí tó wí yóò jẹ́. Ṣó dá ọ lójú pé gbogbo ohun tó o fẹ́ ló ti wí sínú kinní ọwọ́ rẹ? Nítorí èkó ló ní bálẹ̀ sọ̀rọ̀ kó má ṣe ọyá àdìgbò mọ́lẹ̀. Ọ̀rọ̀ ẹ ti dàṣẹ lónìí. Fẹsẹ̀ tẹ́ ọ wá gbọ́ díẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ. Wọ́n ló fa ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí. Bẹ́ẹ̀ ni bógiri ò bá lanu aláǹgbá ò lè wọ́ bẹ́ẹ̀. Yọ̀dà fún ọ bí ìgbà tí èèyàn fi ológbò sọ ẹran ni ológbò ọ̀rẹ́ rẹ̀ láyé. Ń tọ́ ṣẹlẹ̀ nu sọ wá rí ní ìsinmi dákun má jẹ́ kí ọ̀rẹ́ rẹ dé sàkání rẹ mọ́. Níbo? Òórùn ẹ̀gùn ò lè débẹ̀. Nítorí gbogbo tá a wí ti dàṣẹ o. Ọ̀gbọ́n àbákúbà yìí laṣọ ewúrẹ́ ìgbín àti kara wọn kì í yára wọn ẹ jọ wà títí dọjọ́ ogbó ni ẹnì kejì rẹ nu. Tá a ṣe ìtì tán. Ṣé o ti gbọ́? Má jẹ́ kí stupid girl yẹn kó tiẹ̀ dé sàkání ilé yín débi tí ọkọ ẹ fi máa rí o. Ó ti gbọ́? Ẹ wo bàbá ẹ ṣe gan ṣe rí fèlè tẹ ṣe mo ní láti appreciate. Wọ́n gba nǹkan. Àìbí kan máa fún yín kan dáadé. Aláìmoore ni wọ́n mú rẹ̀ kejì. Abáramóore jẹ ni ẹ o. Tí wọ́n bá kí ń ṣe aláìmoore ṣé yẹ kí wọ́n máa sọ pé nǹkan tí bàbá ṣe náà ni òṣìṣẹ́ ṣe bóun nìyẹn. Ṣé Sànjọ́ wọ́n bí Sànjọ́ dákó wojú obìnrin mi tẹ́lẹ̀. He is always at your beck and call. Ṣé rọ́ ni mo pa? Òṣìṣẹ́ mi gbogbo ẹgbẹ́ wá ṣe nǹkan gbogbo ilé nǹkan. Ó máa lọ. Eléyìí tó ṣe yìí ó ṣe torí pé o relax. Gbogbo wa la mọ̀ pé tá a bá gbin nǹkan èèyàn máa bomi rín kó lè germinate. But after ìgbà tí wọ́n ti fi ọwọ́ sọ́kọ ẹ̀ lára tó ti get ọkọ ẹ̀ ó kàn dé relax ni ó ti gbàgbé pé ibi tí denideni wà ibẹ̀ ní túnitúni náà wà náà. Bóyá obìnrin kan ń ta ọkọ ẹ̀ ti lọ jam obìnrin kan tí tiẹ̀ tún le ju tiẹ̀ lọ. I mean we don't have to relax. To think of it gbogbo àwọn tó máa ń sọ pé bóyá wọ́n ṣe nǹkan àṣà máa rí wọn lọ́dọ̀ bàbá tí bàbá máa sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ wà máa rí ní o kò ṣe any of those things ó kàn so ẹran ó fi ipò ti get ọkọ ẹ̀. I mean we have to go back. Ṣó ti gbọ́? We need to go back. Kí ló ṣe tó ń sunkún bí egbére ń sìn? Ó yẹ má bínú iṣẹ́ èṣù ni máa wá solution sí kí n máa jẹ. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bó bojú ẹ̀ jẹ́ o. Pẹ̀lẹ́.
So, what's it okay? Mo lọ ra Maggi lọ́dọ̀ Suleiman níbọn wọn ló ti lọ mosque. Ìwọ lọ ra Maggi. Maggi. O fún ọmọ nìkan sókè ọmọdé ń ké báyìí. Àjọkẹ́. Wọ́n mi. Ẹ káàbọ̀ sà. Wà ní kitchen àbí? Bẹ́ẹ̀ni sà. So ìwọ wà ní kitchen yẹn látàwọn ọ̀dẹ̀ gbọ́kọ̀ mọ́ ń ké lókè. Òun náà ni mi lọ àtẹ. Mo ní kí lọ ra Maggi ni. So, ọmọ ọ̀dọ̀ tá à ń san owó fún ó wà nílé. O rán Maggi. Shut up. O wá fi ọmọ tèmi sẹ́sọ̀kè. Ìyẹn ń ké. Àwa akẹ́sìn ẹni kí n máa mú paracetamol wá. Àbí? O ti ń rìn òṣì. Maggi. O rán Maggi. O ti ń dé tàbókí. Mi ti nù ẹ sample ni ẹ ṣọlá yí ẹ èyí tó ṣe lé ní ò ní ṣe owó ẹ mọ́. Mo ní kí sẹ́mi lọ ra Maggi yẹn. Okay. Kí ló ṣe é? Fún àfẹ́ntìn. Me, baby. Gbọ́mọ ẹ, ọmí. Mo ti wáyé yìí kì í ṣe rere, kì í ṣe rere. Àtàrí inú mi má bà tòde jẹ́, tòde jẹ́. Ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin, bí oyin. Mo ti wáyé yìí kì í ṣe rere, kì í ṣe rere. Àtàrí inú mi má bà tòde jẹ́, tòde jẹ́. Ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin, bí oyin. Ènìyàn ń gbáyé yìí wọn ò kún fúnra. Wọ́n ṣàǹgbé lọ bẹ́ẹ̀ wọn ò kú lóye. Wọ́n á máa hùwà bí ẹni tó ní kú lọ́la. Ọjọ́ ọ̀la kí ó ṣe pàtàkì. Ọjọ́ ọ̀la mi kò máa kàn. Ọjọ́ ọ̀la mi kí n lóore. Mo ti wáyé yìí kí n ṣe rere, kí n ṣe rere. Àtàrí inú mi má bà tòde jẹ́, tòde jẹ́. Ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin, bí oyin. Ilé tó ń dùn jẹ́rí ti wá di kíkan. Gbà gbogbo gbà lónìí lọ́la. Wọn ò rántí ọ̀la kan tó pinlẹ̀. Fọ̀nẹ̀ burú pinlẹ̀ ọ̀rọ̀ ṣó ti gbọ́ mi. Ọjọ́ kan ò máa wá kẹsàn. Kẹsàn bá dẹ̀ wádé yóò máa ró wẹ́líwẹ́lí. Mo ti wáyé yìí kì í ṣe rere, kì í ṣe rere. Àti rìnrìn mi má bà tòde jẹ́, tòde jẹ́. Ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin, bí oyin. Báwo kí mo sọ fún ẹ ní bàbá? Mo gbé. Jọ́sẹ̀. Báwo kí mo sọ fún ẹ? Bọ́dà. Ọkọ mi. Tó bá. Take it easy. It's okay. It's okay. Yes. I'm an IT consultant working on certain security installation in this area. Oh! Ara àwọn tẹ́jọ́ yìí ò ṣì rí àbí? Ajá ìwọlé tẹkùn nínú ìjọba nìkan fún ìjọba yìí. And someone needs to give you a better advice. Hardly níjọ́ kan máa kọjá tí mi ní máa gbáriwo nu kọ́mpánì tó máa nà ìyàwó ẹ̀. Kí ló dé ṣe sùúrù náà mo fẹ́ pa ni? Wọ́n á bè mí kí ilé ìkú tó kó wà láyé lọ. Yes. Tell me, tó bá jẹ́ pé mọ̀lẹ́bí mi àbí family àbẹ́ anybody tí mo relate mọ́ ẹni mi tó wá gbọ́ pé èèyàn kan fi òun fẹ́ mi ó dẹ̀ báyé mi jẹ́, how will you feel?
madam ẹ jọ ó tó ọlá rẹ tó tó ọlá rẹ Málẹ̀kà. Madam, àlàáfíà ni. Àlàáfíà fún yín sí. Ẹ mọ́ fi ń jẹ́ kó yé mi pé ewu ńlá kan wà níwájú ọ̀rẹ́ yín kan. Bẹ́ẹ̀ni Málẹ̀kà, bẹ́ẹ̀ni. Ìṣípayá tí mo rí yìí, ó wà fún ọ̀rẹ́ yín kan. Ẹ wò ó wà nínú ilà yìí ló bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Tí a bá tètè gba àdúrà, ká sì gbé ìgbésẹ̀. Ikú ni lórí ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ sà, àwọn ọ̀rẹ́ mi wọ́n pọ̀ díẹ̀ o, wọ́n tó bíi mẹ́ta. Mi tó wá lè jẹ́ nu wọn because Ṣùbọ́mi, Lára àti Ìdáyà. Tẹnu wọn. Madam, nínú àwọn mẹ́ta yìí kò sí kankan nínú wọn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni a ṣe fi hàn nínú ìṣèpáyà. Ọ̀rẹ́ yín tí mò ń sọ̀rọ̀ ẹ̀ gangan báyìí, ó fi oògùn fi ọkọ tó fẹ́ sílé ni. Oògùn yìí ti wá, ó ti ń yípo báyìí. Èsúrú ti pàdídà, ó ti ń lé ajá. Oògùn ti ń ṣiṣẹ́ lòdì báyìí o. Ó ti wà nínú ìlà ìlú ńlá. Tí kò bá dẹ̀ tètè fi ara wọn sílẹ̀, madam, ikú ni. Àbí kejì ni. Ọlọ́run mi ò. Kejì ni. Òun gan ni ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Ṣé rí kejì yìí? Ó ti fi wàdùwàdù sáré kádàrá. Kò béèrè lọ́wọ́ orí. Ẹ má jẹ́ ń tàn yìí. Kò sábùjá lọ́rùn ọ̀pẹ o. Àyàfi káwọn méjèèjì pe àwọn sílẹ̀ ní kíákíá. Torí tí wọn ò bá tètè fi sílẹ̀, madam, ikú rèé lórí ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ ni Málẹ̀kà. A ò fi rán mi jù bẹ́ẹ̀ lọ. Málẹ̀kà. Ẹ ṣé alàgbà, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé. Mo ti wáyé yìí kì í ṣe rere, àtàrí inú mi má bà tòde jẹ́, ọjọ́ ọ̀la mi kó dé bí oyin. Mo ti wáyé yìí. Bí pásítọ̀ yẹn ṣe sọ gbogbo ọ̀rọ̀ yẹn fún mi nìyẹn. Kò yẹ pé wọ́n ni máa sọ nǹkan tí mo ń sọ yìí, wọ́n ni máa sọ fún mi. Àmọ́ mo gbìyànjú láti wá kejì, mo pè títí kò gba aago mi mọ́. Mo tún lọ sọ́dọ̀ sísítẹ̀ náà bóyá wọ́n ti lè bá mi sọ̀rọ̀. Wọ́n bá lé mi jáde pé èmi aṣẹ́wó kìnnìkan kí n má wá sọ kankan fáwọn. Wọn kò dẹ̀ sí nǹkan tí máa ṣe. Sọ́jọ́ wo dé ọmọkùnrin kò tó o. Ó ní láti mójútó rẹ̀ o. Ó ní láti jáde láti lọ wá kókó lọ béèrè pé báwo ni nǹkan báyìí ṣe ń ṣẹlẹ̀. Irú àwọn kan báyìí mi rò pé bóyá ojú lásán ni o. Bẹ́ẹ̀ ni bó ṣe ń ná yẹn ń sìn tó ń gbà lọ́tún gbà ló sí tí nǹkan bá lọ ṣe ń kọ́. Ọlọ́run máa kéèyàn gbẹ̀yìn sí ọgbà ẹ̀wọ̀n. Àtà ló tún fẹ́ máa báyàn rán yẹn. Please, I beg in the name of God. Wá nǹkan ṣe o. Mo understand ẹ. Ṣé gan ni? Tí bá ní kò yé mi, mo ń parọ́ ni. Bàbá rẹ̀, I'll work on it. Ó ṣe fún concern ẹ. Ṣé gan ni? O ti sa mọ́tò ẹ̀ ń sìn. Tó bá ṣe jẹ́ ìṣọ́nà ọmọ ẹ̀ka rí láì burú, wà tún talé mọ́ rẹ̀ lórí. Everything is not going well with you. Wọ́n náà ló ní láti mọ̀ pé this is not the way it used to be. Please. Nǹkan tí mo ní kí wọ́n bẹ́ẹ̀ sọ náà nìyẹn. Ó ṣe gan ni, ó ṣe gan, mo dúpẹ́ lọ́wọ́. Má lọ. Wọ́n tẹ̀ wọlé kò mú drink wá. No, stop that. Oúnjẹ wà nílé wa kàn. Àwẹ̀ o, ọ̀la o, tó bá ire. Àwẹ̀ o. My dear brother, surely situation to sọ is a spiritual problem, and there is a spiritual solution to address it. Tó bá wá jẹ́ ẹbí mi, if you are my nephew or my son, that's the more reason tí mi ṣe ní jẹ́ kó compound additional problem fún rẹ, because ohun ọmọbìnrin tó ń sọ̀rọ̀ yìí tó bá lù pa tó ṣe léṣe ń sìn. Àwọn àjọ tíjọba gbé kalẹ̀ tó máa ń dá sí violence and brutality between couples tó bá bẹ́ẹ̀ dá sí. Ṣé orí tó tún kù tó ṣe ń dúpẹ́ lé lórí? Wàá fi ṣẹjọ́ gbogbo àtán kí ló wá fẹ́ jèrè ẹ̀. Ẹ tó bá ti mọ̀ pé òun ni spiritual problem ẹ̀, ìyẹn ò lè pa àwọn fámìlì ẹ̀ kó kẹ́rù ẹ̀ lé lórí kó máa lọ. Simple as ABC. Wàá fẹ́yàwó mi tó bá ṣiṣẹ́ kúṣẹ́ pẹ̀lú tó ìwà ńlẹ̀ yìí. Gbogbo ohun tó látún padà dì ìwọ gan ò ní bìlẹ̀ báyìí pé ṣé ìwọ náà lélẹ̀ so owó tèmi ní ni mo yá ẹyin àbúrò. Ọmọ mi
bí ọmọkùnrin hùn bó ṣe bí àwọn èèyàn lọ́wọ́ ẹ̀nu o wípé kí wọ́n gba ọkọ àtàwọn nǹkan míì tọ̀rọ̀ àfọmọbìnrin lọ́wọ́ ẹ̀ àtàwọn dúkìá àti ẹ̀gàn míì nítorí pé ń gọ́ ọkùnrin mọ̀ pé látara obìnrin lòun ti rí wàhálà ńgbà tẹ́lẹ̀ dá ọkọ wọn papọ̀ náà ní dákun ṣé kìí ṣe pé lúṣà làwọn méjèèjì báwọn wọn ò ti lúṣì báwọn ọmọbìnrin lọ fagídí ṣúọ́pọ̀ ó sì yẹ kéèyàn béèrè dáadáa wọn ò béèrè lọ́wọ́ orí ibi ọjà gbé tà ní ọ̀ ń béèrè kí tọ́lọ́dùmarè ọba kọ̀yàn pọ̀ wàhálà ni. bàbá kí ni wọ́n wá ṣe sí gbogbo ọ̀rọ̀ wọn. kí ló fẹ́ kó ṣẹlẹ̀ ó kálukú bá tiẹ̀ lọ náà ní ńgbà tí ó yẹ kí wọ́n papọ̀ ó kálukú kàn gba bíi tiẹ̀ lọ ní léètì já sí pé ọmọkùnrin ìyá àtọmọbìnrin àwọn méjèèjì wọn ní lúṣà o wọ́n lúṣà papọ̀ sórí láyé yìí téèyàn bá fi agídí wá ń tẹ́lẹ̀ dá ọba fún wàhálà ní mo sọ fún ọ lẹ́ẹ̀kan pé ń tọ́ rọrùn fún mi jù ó ní kí n ṣoògùn tọkùnrin wọn ó fi nífẹ̀ẹ́ rẹ Jídé àbí kí ló gbókọ rẹ àmọ́ kódà tọ́lọ́wọ́n bàbá kọyín pọ̀ babaláwo tó lè ṣe èèyàn pọ̀ lẹ́yìn kádàrá ọlọ́run olódùmarè ò sí o obìnrin tá a bá ṣe oògùn òun fẹ́ràn sí àbọ̀kùnrin la bá ṣe oògùn fẹ́ràn sí ìkà la ṣe fóńtì o torí à ń jẹ́ kó ṣe nǹkan tí ọkàn rẹ̀ ò mọ̀ mẹ́fẹ̀ẹ́ ṣe ń bọ̀ wá débí lẹ́ẹ̀kan tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kèsà ṣe pé ṣọ́ọ̀ṣì lọ bá mi tí mò ń gbé bóyá mò ń ṣe wàásù fún ọ àbínú mẹ́sáàsì ni mò ń sùn sí tí mo fẹ́ jó ní wáàsí àgbáyé mo kàn fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ ni o bẹ́mi náà ti wà yìí àmọ́ ìwà àkà tí mo ti fi irun dúdú mi wù ló jẹ́ mọ́ fi funfun jìyà rẹ̀ báyìí o sórí lèmi èmi nìkan ni mo ń dá gbé bẹ́ẹ̀ bí ọ̀dà sùdáǹdè kejì ara rẹ̀ ngbà ń bá fẹ́ gbatẹ́gùn báyìí ń tẹ̀ kẹ̀jẹ́kẹ̀jẹ̀kẹ̀jẹ́ dé àyìnwá sùn bí èmi ni mo ń dáná dá ìjọ tí n bá ti lè dáná báyìí àfi kébi ọ̀pá mímọ́lẹ̀ fẹ́ kú mọ́kànú mi àwọn òwà kàtẹ́mì náà ti wù sẹ́yìn ni gbogbo ẹni bá wá hùwà kàláyé kí wọ́n lọ rè túbá o torí ọmọ mi dákun mọ́ fagídí ṣe o bó ti wà yìí bọ́kùnrin kan ọ̀fẹ́ fi ọ dípò tó fi lóògùn ọ̀rọ̀ ọkùnrin mi bó ti wà tí mò ń wọ̀ yìí òbí sífù ọjọ́ ọ̀la rẹ̀ ló ṣe pàtàkì jù ọ̀la ni o ọjọ́ ọ̀la já o àtúbọ̀tán ni o àtúbọ̀tán já o iṣẹ́ tó rọ àtọ̀sán bá ṣe alẹ́ ní béèrè o iṣẹ́ táwọn àtòní bá ṣe ọjọ́ ọ̀la ní béèrè wo ẹ mọ́ ṣe ká o ẹ mọ́ lò ràwọ̀ ńláwọ̀ ẹ mọ́ ṣe ń tẹ́lẹ̀ dáhùn lẹ́yìn ọjọ́ ọ̀la ni o ọmọ mi dákun mọ́ bẹ̀ ọ́ yọ̀dà fún ọ. ẹ ṣe bàbá. ayé rẹ ò ní bàjẹ́ ẹlẹ́wà obìnrin beautiful woman yọ̀dà fún ọ. ẹ ṣe bàbá pẹ̀lú gbogbo nǹkan tẹ̀tẹ̀ sọ yìí mi ò ṣe kankan mọ́. mo ti wáyé yìí kì í ṣe rere kì í ṣe rere àtàrí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin mo ti wáyé yìí kì í ṣe rere kì í ṣe rere àtàrí inú mi má bà tòde jẹ́ ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin ènìyàn ń gbáyé yìí wọn ò kú fúnra wọ́n ṣàǹgbé lọ bẹ́ẹ̀ wọn ò kú lóye wọ́n
máa hùwà bí ẹni tó ní kú lọ́la. Ọjọ́ ọ̀la kí ó ṣe pàtàkì. Ọjọ́ ọ̀la mi kò máa kàn. Ọjọ́ ọ̀la mi kí n lóore. Mo ti wáyé yìí kí n ṣe rere. Adarí inú mi má bà tòde jẹ́. Ọjọ́ ọ̀la mi kó dùn bí oyin.